Adeoye Adewale Elesho lórúkọ mi. Ẹ bẹ sọ nípa ẹ̀ pé ọmọlúàbí ni ọmọlúàbí èèyàn ọmọlúàbí lẹ́yìn ọmọlúàbí kò tún sọ ọmọlúàbí. Oníkálukú ló ní oríṣiríṣi different relationship pẹ̀lú Alh Taiwo Hassan bọ́ọ̀lù. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní oníkálukú àmọ́ lọ́dọ̀ tèmi yàyà number 1 nínú ọmọlúàbí èèyàn number 1. Ìwọ́n ti ṣẹlẹ̀ sí mi rí tí mi ò lè gbàgbé láíláí orí mi náà fi style sick dé ẹ̀kọ́ lọ́wọ́ fún oníkálukú lálàáfíà bá ti dé ilé mi o. Ọmọ náà ti jọ́ kan tí àwọn kan fẹ́ gbàsọ lọ́rùn mi òun ló dúró tì mí. Iṣẹ́ kan à ń yà fún àwọn kan I don't want to mention their names báyìí nítorí pé láti ìyẹn jọ̀rọ̀ yẹn l'Amẹ́ríkà ń gbà tá a parí tó bá ti gbà pé èèyàn ti lọ bọ̀ notwithstanding èèyàn máa rántí àwọn kankan. Iṣẹ́ kan láyà àwa bíi 4 àbí 5 la solè nínú iṣẹ́ yẹn èmi alúwẹ̀ Latin èmi alúwẹ̀ Latin asápọ̀ náà àwa bíi 4 ṣàpọ̀ àwọn olè rántí. So kì í ṣe olè pé olè à ń gbé màá lọ ṣe o ìgbà yẹn kò tí ì sí kìlọ́pẹ̀ phone social something àwọn èèyàn àwa ní kíní sílé ẹdùnmọ́ fóònù ọlọ́wọ́ yẹn land phone gbà yẹn so yàrá tá a gbà tá a fi ń ṣe business akọ́ba ẹ̀ lẹ́yìn àbí mẹ́ta máa gbọ́ conversation ọmọ tó ń ránṣẹ́ sí bàbá ẹ̀ láti ilé ìbò pé iye báyìí ni orílẹ̀ yẹn o iye báyìí ni block tá a fẹ́ ra o iye báyìí ni a máa gbọ́ conversation yẹn ọmọ bó ṣe ń send bó ṣe ń sọ address a máa gbọ́ tó bá dalẹ̀ a máa lọ ṣiṣẹ́ pẹ̀lú wọn style tá a fi ń ṣe nígbà náà nìyẹn. History yẹn dẹ̀ ń lọ ó wá kó last thing tá a máa yà ni wọ́n bá ní wọ́n máa kùn mí lọ́dà mo ní ọ̀dà bá òkè kèrú eléyìí gíláà ń fa ìkí ló ń ṣẹlẹ̀ wọn máa kùn mí lọ́dà wà ẹ lè kùn mí lọ́dà wọ́n ní tí wọ́n fẹ́ fi detect nígbà tá a bá dé police station tó orú bá mú mi ní cell tí kìíní ọ̀dà ara mi ẹ bá kúrò wọ́n ti mọ̀ pé afẹ́ kan wà nínú wọn ló jẹ́ wọn detect wọn mo ní eléyìí ò sínú script àfin tí ẹ̀yin sọ yìí identity tèmi nìyẹn mo dẹ̀ lè ta níṣẹ́ ìgbàdí mi ti délé ayé mi ò sì tí ì rí àfin kẹ́ńkà kọ́ bùsí lọ tí wọ́n ló lọ jalè rí so mo ní despite the fact that we have a decent complication bẹ́ẹ̀ náà la ní decent attitude I can never máa ṣe irú nǹkan tó bẹ́ẹ̀ àbá fa ọ̀rọ̀ ẹ I don't want to mention their names náà òwò oníkálukú ó máa dá lẹ́jọ́ wọ́n wá lọ sọ lókè pẹ̀lú ẹni tó níṣẹ́ pé ẹ lọ bá Elesho ó gbọ́dọ̀ ṣe sí yẹn bẹ́ẹ̀ wọ́n tún wá bá mi ọmọ mi wá kéré ńgbà yẹn ṣe wà wọ́n sunkún pé dádì bàtà wọn ní àníkà lọ bá pé owó tí mo ti gbà kí n lọ mú wọ̀nyẹn wá tí mo ti gbà láti bí oṣù kan ni o mo wà ní owó tẹ̀ tí mo láti bí oṣù kan èmi kan ò sọ pé mi ò ṣiṣẹ́ I'm ready to comply with you but n tí o ní sínú script láti ká lọ máa ṣe é sí I can never nàbà ni ẹ bí o bá ti lè ṣe kan sọ pé kí n mú wọ̀nyẹn wá gbogbo èrò wọn nígbà náà ni pé kí gbé musa tiẹ̀ force mi láti ṣe Ogogo wa jáde ní ọdún fa ni Ogogo wa jáde síta látọdún fa wa bá mi níbi mọ́tò ó ní ọkọ wálé ó lóun gbọ́ gbogbo mọ́ ṣe ń ṣe kú yẹn ó ní mo dẹ̀ rí pé iná ò ní gbà mo ní kí n jẹ́ ṣe pé mi ò fẹ́ gbà mo ní bàbá abuké kan sọ́ọ̀rì táàtì pé lábuké a máa ń lò ní mẹ́rin gbà yẹn tó máa ń bẹ́ wọlé tó máa yọ ké sílẹ̀ báyìí tó máa ṣe so bàbá kan wá rí mi mo pàdé bàbá olówó kan ní bí wàá rí mi lónìí kí ló dé táwa ń lo abuké tiwa tó ń bẹ́ wọlé tó yọ ké lẹ̀ ebi Jacob adẹ́rùpọ̀kọ̀ àpapà ló lò ebi abuké ni Jacob ẹni sẹ́yìn rí kó bẹ́ wọlé rí ni it's very wrong àwọn àrùn kan ni àwọn yẹn náà tọ́lọ́ ń dá wọn bẹ́ẹ̀ náà pé ó wrong náà wọ́n ní tàbá tó wá bẹ́ wọlé lẹ́yìn bí kéré á tún wá tẹ̀ ẹ́ bí oríṣiríṣi nǹkan kú ebi kò tiẹ̀ yẹ so bàbá yẹn bá sọ kí ni yẹn náà bọ́ àrùn pé èmi dẹ̀ ní dókítà tó jáfin ọ̀dẹ̀rẹ́bù tó jáfin àbínú that's nothing to success yẹn ní fẹ́mi bàbá dẹ̀ fa ọ dáyé ní n kò sọ bẹ́ẹ̀ o wọ́n ní owó tẹ̀ ti gbà ọ dán kẹ̀kọ́ yẹn dálẹ̀ owó tí mo ti ná máa ní Taiwo bí mi léèrè pé ọ̀nkwálé èló lówó tẹ̀ gbà lọ́wọ́ wọn gangan mo ní 30,000 ni wọ́n san mo ní 50,000 ládé wa pé o ti pẹ́ díẹ̀ sẹ́yìn pé mo ní fóònù tí dé 50,000 ládé wa àwọn akùnbálà 20,000 wọ́n ní wọ́n fọ́ọ̀sì yín gba 30,000 sówó yẹn wà lọ́wọ́ yín báyìí wọ́n ti ní tẹ̀ bá ti lè rí 30,000 yẹn o ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ by force o
mo ní o tọ́lọ́run ọlọ́run yẹn ju ẹ̀ Táíwò ní ẹ jẹ́ kí n lọ máa mú 30,000 wálé ẹ jẹ́ kí n lọ máa mú 30,000 wálé mo ní ó wà lọ́wọ́ mi wálé táyé mọ́ orí èmi dẹ̀sẹ̀ ń bọ̀ láti Port Authority aka fún mi ní MC 50,000 100,000 MC yẹn lẹ́kìtì kó 50,000 kan fún mi maintain ni o on touch ni o agbára owó àjọ wa ń fa àtọ́ mi wá ń sọ pé daddy amadi wey dem pay them their money kíní kankan ọmọ ni you are kid that's why you are saying this o máa tó ń lọ nínú sẹ́ bọ́ sínú mọ́tò kò jókòó at the end of the day mo wá fún wọn ní 30,000 yẹn mi wá ṣiṣẹ́ yẹn àwa parí ìjà yẹn kò wá ní iṣẹ́ yìí o mo ti ṣe sí ibi 5 bíi 6 o so far tẹ́tí gbówó yín lọ́wọ́ bí o tíṣẹ́ ìbá jáde mi ò gbọ́dọ̀ rí ń bẹ̀ o mo ní tí mo bá rí ń bẹ̀ mí náà sùn yín o ìbá tí wọ́n jáde tí mo rí ń bẹ̀ wọ́n á fi lọ ètò kù fún mi níyà mo níyà kan àbúrò bàbá mi ni wọ́n fẹ́ràn mi pọ̀ máa ní bá ṣẹlẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fẹ́lẹ̀ wọ́n bá wọn fa kankan àwa parí ọ̀rọ̀ yẹn l'Amẹ́ríkà bó ti tí Táyé fẹ́ ṣe fún mi níjọ́ náà ni pé ká ní mi ò lówó yẹn lọ́wọ́ wàláì kò ní jójó tì mí bó ṣe rí káàkiri ilé ayé nìyẹn bó ṣe rí láàrin gbogbo àwọn èèyàn nìyẹn bó ṣe rí láàrin gbogbo àwọn eléré nìyẹn ọmọlúàbí ni Babátúndé Táyé Hassan kọ́lọ́wọ́ bá kó tẹ́sáfẹ́rẹ́ ó pàṣẹ rẹ̀ lọ́la láhùlà wàlà kó wá ìyẹn làbàlá àlélẹ̀.